tọ́ ní ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí tí a ṣe káàkiri ìlú Ìtorí la wà tún wà yìí o, níbi tí alàgbà kan tí a pé ó ń jí àwọn èèyàn gbé gbowó, ó ń pa wọ́n ní ìpakúpa. Ọ̀gbẹ́ni Ògúnnáìkè. Hello ma. Ògúnnáìkè. Mo ti bẹ̀rẹ̀ kíní yìí. Ẹ̀yà mo ń gbọ́ yín. Ibi ẹni mo ti bẹ̀rẹ̀ àwà yìí. Ní ọmọ píkọ̀ bẹ̀rẹ̀ bá gbẹ́ máa ignore ẹ̀ ní kí ló dà yín láàmú fún. Ìlú Ìtorí la wà yìí o. Ògúnnáìkè kí lórúkọ sọ́ọ̀nì mi ò wẹ́ Ògúnnáìkè ṣá ni wọ́n pe orúkọ ọ̀gbẹ́ni yẹn, ọmọ Abẹ́òkúta ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọkùnrin yìí ti pa, ní pàtàkì àwọn obìnrin ló mọ̀ ń pa. Ẹni tó pa gbẹ̀yìn nọ́ọ̀sì ni wọ́n pe arábìnrin yẹn. Ibi tó pa sí ibẹ̀ náà ni àwà yìí tá a ti fẹ́ ṣe àfihàn ibi tí ó pa ọmọ tí nọ́ọ̀sì tó pa. Ibẹ̀ la wà yìí o, kí Ọlọ́run kó máa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa o. A ti wà ní ìlú Ìtorí, inú oko ibi tó pa ọmọ nọ́ọ̀sì yẹn sí, ibẹ̀ là ń lọ yìí. Ṣe fídíò. Ọ̀dọ́ má bínú ọ̀gá. Àádọ́. Ọmọ yẹn tẹ̀, ó máa gbé jáde. Àjẹ́ kò ní gbé jáde pẹ̀. Àgọ́bẹ̀ abẹ́ pàṣẹ. Ìlú Ìtorí la wà yìí. Ibi yìí ló sọ pé òun pa ọmọ nọ́ọ̀sì kan sí. Lọ sí fóònù fún sóòrò òní bí ní òní. Àyè sì wà fún yín láti tàn bá. Ṣé kí n dá mọ́tò fún un? Inú oko yẹn ni a wà yìí. Ọmọ ẹ̀ ká jẹ́ mi. Hey, come down. Ẹni sùn. Kọmíṣánná ọlọ́pàá náà wò lẹ́yìn darí àwọn èèyàn tó bá Ìtorí la wà. Alàgbà yẹn fẹ́ ṣe àfihàn ibi tó pa ẹsẹ̀ ògbèrò ní ìlú Ìtorí, ibi tó pa nọ́ọ̀sì sí. Ibẹ̀ là ń lọ yìí o, inú oko yẹn là ń wọ̀ lọ yìí.
Hello, ẹni sùúrù. Ẹ kó mú wa débẹ̀ ní sùúrù. Ẹ kó mú wa débẹ̀ náà. Ẹ kó mú wa débẹ̀ ní sùúrù. Ẹ kó mú wa débẹ̀. Ẹ nà. Ṣé wàá pa ọlọ́pàá wàá padà ní? Ẹ kó mú wa débẹ̀. Ọmọ náà sin ẹ rèé. Aṣọ nọ́ọ̀sì ẹ̀rọ, aṣọ nọ́ọ̀sì owó jáde, aṣọ nọ́ọ̀sì owó jáde lọ́jọ́ ẹ̀rọ. Ẹ máa kó. Ó di ọwọ́ ẹ̀bẹ́sẹ̀ ló dé. Ó ti di ẹni pé pàtì ẹ̀rọ ìkóná. Ó jẹra ní ẹ̀gbọ́n, ó jẹra ní. Ẹ̀gbọ́n jẹra ní. Ẹ̀jọ̀ ẹ̀. Because àwọn tá a wà lẹ́gbẹ̀ẹ́ ọdún méjì kan kò sẹ́ni tó rí bí wọ́n ẹgbẹ̀rún ọdún méjì sẹ́ni tó rí bí tọ́ wọ́n ní Abigail lórúkọ ọmọ yẹn nọ́ọ̀sì ni inú oko tí ó pa ọmọ yẹn sí ibẹ̀ ni adé àwọn mọ̀lẹ́bí ẹ̀ lẹ́rí tí wọ́n ń pariwo tí wọ́n ń ṣe ìdárò. Facebook kò kí ń gba ká gbé ká rìkọ́ọ̀dù òkú àbí nǹkankan tí ìbá ṣe bẹ́ẹ̀ àbá ṣàfihàn ẹ̀ ṣùgbọ́n egungun ẹ̀ la rí ń bẹ̀. sọ́yìn mọ́ ni.
ẹ mọ ọmọ yẹn ni. Ibi àdúgbò wa ló ń gbé. Ibo ló ń gbé? Ìyáná Ìgbádùn ló ń gbé. Ìyáná Ìgbádùn. Bẹ́ẹ̀ ni sá. Iṣẹ́ wo ló ń ṣe? Bẹ́ẹ̀ náà sì ló ń ṣe. Òkú ẹ̀ wà lọ́wọ́. Ó wà ń bẹ̀. Àtọ̀wọ̀n mélòó? Ọwọ́ yẹn ẹ tó ti pa ọlọ́ 20 ti pa. Àti lọ́bì kọ́lé náà tó pa ẹ̀yọ́ sílẹ̀. Fílẹ̀ kí ni? Ṣé tó lè filẹ̀ láyé? Ètò ń pààyàn. Ó sì wà ẹ́ kò lè dé bọ́ọ̀sì. Dami nǹkan. Ẹ
Ibùdó àwọn bàbá ìsàlẹ̀, àwọn bàbá ìsàlẹ̀ tó ń lò, wọ́n ń lò wọ́n ń jẹ́. Látòsí kẹfà. Àwọn bàbá olórí burúkú tó ń lò wọ́n jẹ́. Ayé ọmọ wọn náà ti máa ń láti àgbẹ̀ yìí. Àwọn olórí burúkú ní oṣù àlàyé. Wọ́n ní kí èyí ọmọ wọn. Lágbẹ́ ọlọ́run. Bàbá ẹ̀ ń lọ wọ́n.